ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Alágbára ńlá ni bàbá mi àtúnfọ́rọ́ ti bí òkè, Ọlọ́run tó ń gbani, Ọlọ́run tó ń yọni, Ọlọ́run tó ń lani. agbọ́lọ́run ga fúnra ọ̀fẹ́ tó tún fún wa láti tún pàdé lórí ètò ní wákàtí yìí. mo ṣe bí ìjẹ́jọ́ la dágbére fúnra wa lórí ètò yìí, ṣùgbọ́n ó tún wọ́n lọ́rùn aláyè tó tún jẹ́ ká pàdé ní wákàtí àtàkùkọ yìí. mo sì ní pé pípàdé wa ní wákàtí kò ń ṣe fún wàhálà tàbí fún ìbànújẹ́ kankan. a dúpẹ́ torí pé àwa lálàáfíà. ìdí nìyí tó fi yẹ kí a máa yin Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. a gbọ́dọ̀ máa dúpẹ́ ní gbogbo ọ̀nà torí pé oore Ọlọ́run lórí ayé wa kò kéré, àánú rẹ̀ ó dẹ̀ pọ̀ bí yẹn rìn. ọ̀pọ̀lọpọ̀ ìrìnàjò láti rìn lọ́sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀ yìí, onírú ìgbésẹ̀ láti gbé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló gbé tó yẹ pé wọn ò yọrí rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run fún wa ní oore-ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe àṣeyọrí. ọkọ̀ wa gbọ́dọ̀ pọ̀, a gbọ́dọ̀ máa fi ẹ̀mí ìmoore Ọlọ́run hàn lórí ayé wa torí pé onírúurú ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹ̀, ṣùgbọ́n tó yẹ pé Ọlọ́run fún wa ní oore-ọ̀fẹ́ àti àǹfààní láti ní ìlàkọjá ayọ̀ torí pé onírúurú nǹkan ló ní wàhálà lọ́tùn lósì, ṣùgbọ́n à ń rí àkóyọ. Ọlọ́run tẹ̀ jẹ́ kí kankan dé bá ìpín wa. àǹfààní oore-ọ̀fẹ́ ńlá lélẹ́yìí. lórí ètò wa lónìí a ó tún gbádùn ara wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, tí mo sì mọ̀ pé ètò yìí mo ṣe máa ń sọ pé ó pín sí abala méjì, tí abala kìíní jẹ́ ìyìn pọ́nbélé tí abala kejì sì jẹ́ ọ̀rọ̀ ìṣítí. àrí lónìí a ó tún lọ yin Ọlọ́run ní onírúurú ọ̀nà tó yẹ láti máa mú kí inú Ọlọ́run dùn sí wa. àti ní abala ọ̀rọ̀ ìṣítí, torí tá a bá wò ó lọ́rọ̀ ìṣítí wa ní ti òní ó máa fẹ́ yàtọ̀ díẹ̀ torí tí a bá wo onírúurú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lóde òní pàápàá nínú ìjọ Ọlọ́run, ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì ló ti wá pọ̀ jù. tó yẹ pé àwọn ọ̀nà tó tọ́ à ń fi sílẹ̀, à ń bẹ̀rẹ̀ sí ní kó wa ní ẹ̀kọ́ tó yẹ tó yẹ káàfin wa fúnra wa máa fi tí ara gbọ́ tó ní mú pé kí ìdílé mi gan tiẹ̀ dàrú. ọlọ́mìn ìgbésẹ̀ tó yẹ kó gbé tó tọ́ ọ̀nà àbáyọ ti dé fáyé, ìgbà tó bá ti gbé ẹ̀kọ́ òdì àti pé kò ní sí ọ̀nà àbáyọ mọ́. lónìí lórí ètò wa tí mo sọ pé ó pín sí abala méjì, láti kọjá lọ sí abala kìíní tí ń ṣe ìyìn pọ́nbélé nínú orin. ṣùgbọ́n ká tó lọ, orúkọ mi kò yí padà, David Adúnlẹ́wà, à ń padà bọ̀. ńlá o Aláàfin ọ̀run, Ọlọ́run tó ń gbé nínú ìmọ́lẹ̀, ó fi ìmọ́lẹ̀ bora bí aṣọ. ìwọ ni lánàá, ìwọ ni lónìí, ìwọ ni títí ayérayé. pátápátá lápèrègèdè ògo, òkìkí ìmọ́lẹ̀, Ọlọ́run tó ń jẹ́ èmi ni. àpé a ní ọ̀dáhùn àwa wàhálà rí. Ọlọ́run tó ní gbogbo ipá, tó ní gbogbo ògo, mọ̀nàmọ́ná ṣojú ọ̀run. mo tún ti dé o, kàkà kí Olódùmarè. Ipá tó borí ipá, ọlá tó borí ọlá, ẹ̀rù dẹ́rù kì í bà, agbára tó borí agbára. kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ nínú ọlá bàbá mi, ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. ajagun mama fi ti ìbọn ṣe, Fọláṣadé Fadérera. ìwọ náà ni o, ìwọ nìgbẹ́kẹ̀lé mi. olórí ayé mo ṣe bẹ̀rẹ̀ ọba tó Fadérera. ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti gbogbo tí ó wà nínú mi.
ọkọ̀ lákàwé ò kábíyèsí o ọba. Ẹ ó yíyó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ọkọ̀ lákàwé ò kábíyèsí o ọba. Ẹ ó yíyó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ọkọ̀ lákàwé ò kábíyèsí o ọba. Alágbára ńlá ni bàbá mi àtúnfọ́rọ́ ti bí òkè. Ọlọ́run tó ń gbani, Ọlọ́run tó ń yọni, Ọlọ́run tó ń lani, ọ̀pọ̀ nírìnkú ìyàtọ̀ arúgbó ìgbani, adàgbàmọ́ tìpá, adàgbàmọ́ lo gíláàsì. Ọkọ mi o, ọ̀rẹ́ mi o, ẹ̀rù jẹjẹjẹjẹjẹ létí òkun pupa, alágbára gíga gíga gíga. Ẹ ó yíyó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ọkọ̀ lákàwé ò kábíyèsí o ọba. Kábíyèsí o ọba. Kábíyèsí o ọba. Ọba ńlá. Kábíyèsí o ọba. Ológo dídán. Kábíyèsí o ọba. Ẹlẹ́rù nìyí. Kábíyèsí o ọba. Ọba mi ti bẹ́lẹ̀ ọ̀run. Kábíyèsí o ọba. Àjànàkú tó mi gbó kìjìkìjì. Ẹ̀kọ́ ọkọ̀ Fáráò. Kábíyèsí o ọba. Pépélekú tó dátọ́ lẹ́nu ẹ̀mí o. Kábíyèsí o ọba. Tí ó fà mí. Kábíyèsí o ọba. Àtúbàjáyé. Kábíyèsí o ọba. Màmá jáyà lólo. Kábíyèsí o ọba. Kábíyèsí o ọba. Ọba kìjì. Kábíyèsí o ọba. Mímọ́ nínú àwọn ọ̀run. Ẹ ó yíyó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ọkọ̀ lákàwé ò kábíyèsí o ọba. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé a ti yan Ọlọ́run àtijọ́ kọ̀ọ̀kan wá dàpọ̀ mọ́ ìfẹ́ Kristi nínú ìyìn, torí pé ọ̀nà àbáyọ tá a ní ni pé kí àwọn ọjọ́ Ọlọ́run rí, kọ́lọ́run dá sọ̀rọ̀ ayé wa, kọ́lọ́run dẹ̀ tún lè dá sọ̀rọ̀ ayé wa, kó tún lè dá sọ̀rọ̀ wa ní bó ṣe tọ́. A ní láti máa fi ẹ̀mí ìmoore hàn. A tún kọjá lọ sáré ọ̀hún láti yan Ọlọ́run sí i, ṣùgbọ́n kó tó di pé a lọ, tí ó bá ní àwọn kankan bóyá tẹ́ ẹ fẹ́ ṣe, àyè wà láti wá bá a dòwò pọ̀ ní ìkànnì NTA Ìjẹ̀bú-Òde. Ẹ̀ka ìpolówó wà tó yẹ pé wọ́n máa dá yín lóhùn nígbàkigbà tẹ́ bá ti wá sọ̀dọ̀ wọn, ní wọ́n dá yín lóhùn fún ìpolówó tàbí fún ẹ̀bá fẹ́ bá a dòwò pọ̀ lórí ohunkóhun, tàbí tó bá ní kankan tẹ́ fẹ́ ṣe nínú ìjọ tó yẹ pé inú yín á sì dùn. A tún kọjá lọ láti yan Ọlọ́run sí i. À ń padà bọ̀. Elimi ulija ajarara ulila ògo agboolé kì í ṣògo wa, local champion kì í ṣe tiwa, stagnancy kì í ṣe tiwa, poverty kì í ṣe tiwa, limitation kì í ṣe tiwa. Uli ara ulira uli ya ramasho kadari bili uja romaniu Ọlọ́run Orímọládé o, Ọlọ́run òkè ní Olúwa dìde yàwá rí bili ulawa ìjà yàwá rí uli ńláwà Ọlọ́run Orímọládé. Urabata lillawa samira ajé ara kẹtẹ ìdù lillawa, àṣẹ tó gbéná wọnú omi iná òkú bẹ́ẹ̀ lómi ò gbé ṣàbẹ̀rí elimi wọ wọn nẹ ọkọ̀ jìnnì wúlé arábàtà ẹlẹ́mẹ̀. Ẹ̀dá mi padà sínú ògo, ẹ̀dá mi padà sínú ògo. Elimi ẹ̀dá mi padà sínú ògo. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé a ti yan Ọlọ́run dáadáa, a ti fi ọkàn ọpẹ́ wa hàn sí Ọlọ́run pé Ọlọ́run tóbi, ó ṣeun ní gbogbo ọ̀nà tó gbà ń dá sí wa, tó gbà ń ṣe wá lóore, tó gbà ń ṣe wá lógo. Oore ààbò, oore àánú, ìpamọ́, ìdásí, àlàáfíà, ìpèsè, ojú rere, àánú àti oore ọ̀fẹ́, onírúurú ọ̀nà tọ́lọ́run gbà ṣe wá lóore. Ìdí nìyẹn tó fi yẹ kí a máa fi ìyìn fún Ọlọ́run alààyè ní gbogbo ìgbà. A kọjá lọ sí abala kejì tí ń ṣe ọ̀rọ̀ ìṣítí, láti lọ gbọ́ ohun tí àwọn bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè tán ní fún wa
torí pé onírú ẹ̀kọ́ òdì ló ti pọ̀ láyé òde òní báyìí pàápàá nínú ìjọ Ọlọ́run tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí a gbọ́dọ̀ máa lépa ìjọba ọ̀run ni lórí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òdì ó ti mú kálòmíín sọ ìjọba ọ̀run nù ó ti sọ ọ̀nà tó tọ́ nù torí bẹ́ẹ̀ lè kọ́ ó ní ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín dòmìnira ọ̀pọ̀lọpọ̀ ni ò fa àyè sílẹ̀ fúnra ẹ̀ mọ́ torí pé ẹ̀kọ́ òdì tó ti gbọ́ kò jẹ́ kó mọ òtítọ́ mọ́ kò jẹ́ kó tẹ̀ dòmìnira ìbẹ̀rù wàhálà onírúurú nǹkan ó ti wá báyé ọ̀pọ̀lọpọ̀ torí pé ó ti sọ ojú ọ̀nà títọ́ ó ti sọnù nípa ẹ̀kọ́ òdì tó ti gbọ́ a gbọ́ látẹnu àwọn ọba ìránṣẹ́ Ọlọ́run láàyè nípa ẹ̀kọ́ òdì tó ti gba ayé kan lónìí à ń padà bọ̀. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó fún wa ní oore ọ̀fẹ́ láti farahàn níwájú rẹ̀ ní wákàtí tí a wà yìí. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Gabriel Rotimi Akínwálé láti inú ìjọ Christ Apostolic Church Òkè Ìyanu Ọ̀ṣunúbì. Ògo ni fún orúkọ Olúwa. Mo kí àwọn olóòtú ètò yìí. Olúwa yóò wà pẹ̀lú yín. Agbára Ọlọ́run yóò máa mú yín tẹ̀síwájú. Ògo Ọlọ́run yóò máa farahàn ní ilé-iṣẹ́ NTA. Ó fi àkókò yìí kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi níbi gbogbo tí ẹ bá wà àti gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lọ́wọ́lọ́wọ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Lénìí a fẹ́ wo ọ̀rọ̀ Jésù Olùgbàlà èyí tí ó bá wa sọ nínú ìwé mímọ́. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ní àárín ìṣẹ́jú díẹ̀ ni ẹ kíyèsára nípa àwọn wòlíì èké. Beware of the false prophets and the false teachings. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Jésù sọ nínú ìwé mímọ́. Ìwé ìrere Jésù Kristi tí a ti ọwọ́ Mátíù kọ sílẹ̀ orí 7 láti ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 20. Ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí wọ́n ń tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n. Èso wọn ni ẹ̀yin ó fi mọ̀ wọ́n. Ẹ̀yin ó máa ká èèyàn lè máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lórí ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo igi rere ní èso rere ṣùgbọ́n igi búburú ní èso búburú. Igi rere kò lè so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere. Ṣùgbọ́n gbogbo igi tí kò bá so èso rere a ó ké e lulẹ̀ a ó sì wọ́ sínú iná. Nítorí nípa èso wọn li ẹ ó fi mọ̀ wọ́n. Ẹ máa kíyèsára nítorí àwọn ẹ̀kọ́ èké. Ìkíní, báwo la ṣe lè mọ àwọn wòlíì èké àti ẹ̀kọ́ wọn? Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé a ó mọ̀ wọ́n nípa èso wọn. Irú èso wo ni Bíbélì sọ̀rọ̀ nípa rẹ̀ ní èyí? Èso tí Bíbélì sọ̀rọ̀ nípa rẹ̀ ni nípa ìwà àti ìṣe wọn. A ó mọ oníkálùkù nípa ìwà rẹ̀, a ó sì mọ oníkálùkù nípa ìṣe rẹ̀. So èso nígbà mìíràn nínú ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ̀rọ̀ nípa ìwà àti ìṣe ènìyàn. Ìwà tí ènìyàn bá fi hàn la ó mọ̀ bóyá olóòótọ́ ni eléyìí, bóyá wòlíì òtítọ́ ni tàbí wòlíì irọ́. Ìgbé ayé oníkálùkù ni yóò sọ irú ènìyàn tí ó jẹ́. Nínú ìjọ Ọlọ́run lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èké ni ó ti gbilẹ̀ nínú ìjọ. Bíbélì tẹ̀ jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tí ó bá ti sọ wípé Kristi kìí ṣe Olúwa ó ní aṣòdì sí Kristi ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ èké ló ti gbilẹ̀ nínú ìjọ. Nínú ìjọ Ọlọ́run lónìí wọ́n á sọ fún yín wípé láti ìgbà tí ayé ti wà, ìgbà ẹ̀rùn, ìgbà òjò, ìgbà irúgbìn, ìgbà ìkórè pé ó wà bẹ́ẹ̀. Nítorí náà ẹ gbàgbé, Jésù ò padà wá mọ́. Ṣùgbọ́n ìwé Pétérù sọ fún wa, Pétérù orí 3 tí a bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí ìsàlẹ̀ wípé Ọlọ́run kò fi ìlérí rẹ̀ jáfara bí àwa ènìyàn, pé ó mú sùúrù fún gbogbo ọkàn kí gbogbo wa kó lè wá sí ìrònú pìwàdà. Jésù ń padà bọ̀. Bó bá ní àwọn tán sọ fún wípé Jésù ò padà wá mọ́, ara ẹ̀kọ́ èké nínú ìjọ nìyẹn. Bákan náà nínú ìjọ Ọlọ́run lónìí wọ́n á sọ fún wọn yìí pé kò sí ẹni tó jẹ́ olóòótọ́ tó lè méèkì ẹ̀. That is, téèyàn bá máa méèkì ẹ̀ ó gbọ́dọ̀ fi rọ́ díẹ̀ kún
ó gbọ́dọ̀ fi gbé ayé àìmọ́ díẹ̀díẹ̀ kún. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa wípé Abraham olóòótọ́ ni, ó mèkì ẹ̀. Dáfídì náà gbégbé ayé òtítọ́, ó mèkì ẹ̀. Kò sí nǹkan tó ṣe àwa ayé àkókò yìí tá a lè mèkì ẹ̀, tí iṣẹ́ wa bá wà lọ́wọ́ wa, tí a sì ní ìgbàgbọ́ nínú Jésù. Torí Bíbélì sọ wípé ọwọ́ aláápọn la ó ṣe kíni o, la ó mú sanra. God is not going to judge the world because of our sin. So irú àwọn ẹ̀kọ́ báyìí ó ń create indulgence fún sinful life. Ṣùgbọ́n nínú Jésù Kristi, ẹnikẹ́ni tó bá ní Jésù ní Olúwa àti Olùgbàlà, pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Jésù, èyí tó sọ fún wa wípé ara ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan, èèyàn lè gbé ìgbé ayé òtítọ́ àti òdodo. Irú àwọn ẹ̀kọ́ báyìí ló ti wà nínú ìjọ Ọlọ́run. Kí hallelujah. Láti lè mọ ẹ̀kọ́ òtítọ́ àti òdodo, Bíbélì ti jẹ́rìí sí wípé nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n. Bákan náà ìwé Matthew orí 23 ẹsẹ̀ 2 sí 10 sọ fún wa wípé àwọn Farisí pé aláìṣòtítọ́ àti alágàbàgebè ni wọ́n. Kí ni àwọn èso àwọn ẹ̀kọ́ èké àti wòlíì èké? Èso wọn ni láti mú àwọn ènìyàn ní ìgbèkùn nínú ẹ̀kọ́ wọn. The aims and the implications of false teachings is to enslave the people of God. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 sọ fún wa wípé olè kìí wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Àwọn wòlíì èké pẹ̀lú ẹ̀kọ́ èké wọn, their purpose is to enslave the church. Their purpose is to lead the church astray from Christ. Gbogbo àwọn kan wọ̀nyí la gbọ́dọ̀ ní òye rẹ̀. Ìdí nìyí tí Jésù fi sọ fún wa ní Matthew 24 line 4 and 24. Ó ní ẹ máa kíyèsára, take heed. Ẹ máa kíyèsára. Ó ní nítorí wípé nígbà tó bá dé òpin ayé pé ọ̀pọ̀lọpọ̀ èké Kristi ni yóò dìde. Wọ́n sì máa pe ara wọn ní Kristi. Ó ní wọ́n fi iṣẹ́ ìyanu hàn yín. Gbà tó máa dé 24, ó ní even the so-called believers, wọ́n á tàn wọ́n jẹ nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu. Jésù ní ká kíyèsára nítorí àwọn wòlíì èké yìí. So àwọn wòlíì èké yìí ti pọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí. Báwo la ṣe lè fòpin sí iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì èké? Nínú ìjọ kọ̀ọ̀kan láti lè fòpin sí iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì èké. Nínú ìjọ kọ̀ọ̀kan, bẹ̀tì ní àpapọ̀, in the Christendom, only God can do it. Ọlọ́run nìkan ṣoṣo ló lè fi òpin sí iṣẹ́ ìránṣẹ́ wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé inú ìjọ kọ̀ọ̀kan a lè fòpin sí iṣẹ́ ìránṣẹ́ wọn, àwọn adarí ìjọ wọ́n lè pa wọn lẹ́nu mọ́. Praise the Lord. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ní. Iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì èké àti ẹ̀kọ́ wọn ni láti di ìjọ ní ìgbèkùn. Kí ni wọ́n sì ń wá? They are looking for relevancy. Àwọn wòlíì èké wọ̀nyí pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ wọn, they are looking for relevancy, they are looking for reputation, they are looking for power, just to enslave the church of God. Ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ìran, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ ní òye láti pa wọ́n lẹ́nu mọ́ kí a má sì fi àyè gbà wọ́n. A gbọ́dọ̀ pa wọ́n lẹ́nu mọ́. Praise the Lord. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìwé mímọ́ sọ. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 23. John 8:32. Ó ní ẹ̀yin yóò mọ òtítọ́. Òtítọ́ yóò ṣe kíni o? Yóò sọ yín di òmìnira. Gbogbo onígbàgbọ́ kọ̀ọ̀kan a ní láti mọ òtítọ́. Òye ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ yé wa nígbà tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké yìí bá dé, ká má bàa ṣubú sínú àjàgà wọn. Kí ni òtítọ́? Number 1, Jésù ni òtítọ́. Ohunkóhun tó bá ti yàtọ̀ sí òtítọ́ àti òdodo nínú Jésù Kristi, irọ́ ló wà ńbẹ̀ àti ẹ̀tàn. Nínú Jésù ni ìyè wà. Nínú Jésù ni ìgbàlà wà. Jésù Kristi ni ìmọ́lẹ̀ ayé. Tó bá ní ohunkóhun, ìwé ìṣe àwọn àpọ́sítélì orí 12 orí 4 ẹsẹ̀ 12 sọ fún wa wípé kò sí orúkọ mìíràn tí a fi fúnni lábẹ́ ọ̀run láti gba ẹni là bí kò sí ní orúkọ Jésù Kristi. Tó bá ní ohunkóhun tí a bá gbé tọ̀ yín wá, tí a bá pè ní ìgbàlà, irọ́ ló wà ńbẹ̀. Jésù nìkan ṣoṣo is the only saviour of the world tó lè gba èèyàn là. Lónìí mi ò mọrú nǹkan tó ń là kọjá lọ. Mi ò mọ nǹkan tó ń là kọjá. Mi ò mọrú inú wàhálà tó wà. Wá sọ́dọ̀ Jésù, a ó sì gbà ọ́ là.
kò sí agbára ewé kan tó lè gbà ọ́, kò sí agbára egbò kan tó lè gbà ọ́, kò sí agbára ẹbọ kan tó lè gbà ọ́, kò sí agbára dáǹsì kan tó lè gbà ọ́. Jésù Kristi nìkan ṣoṣo òun ló lè gbà ọ́. Obìnrin onísun ẹ̀jẹ̀ Mark 5 láti 25 sí ìsàlẹ̀, wọ́n jẹ́ kó yé wa wípé pẹ̀lú ìṣòro rẹ̀ ó ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn adáhunṣe, ṣùgbọ́n kìkì ṣe ló tún burú sí i. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa wípé ohun gbogbo tí ó ti ná tó ní ló ti ná tán until tó ní ẹ̀ǹkántà pẹ̀lú Jésù. Nígbà tó ní ẹ̀ǹkántà pẹ̀lú Jésù lógun ayé ẹ̀ ṣẹ́. Kíyèsára nítorí àwọn wòlíì èké kán má bàa di ayé rẹ̀ nígbèkùn. Kíyèsára nítorí àwọn ẹ̀kọ́ èké kán má bàa di iṣẹ́ rẹ̀ nígbèkùn. Kíyèsára kán má bàa di ìyàwó rẹ̀ nígbèkùn. Kíyèsára kán má bàa di ìgbé ayé rẹ̀ nígbèkùn. Jésù nìkan ṣoṣo òun ni ló lè gbà wá. Báwo la ó ṣe fi òpin sí àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí? Ìwé mímọ́ sọ fún wa wípé ó ní ká máa dán gbogbo ẹ̀mí wò. Mò ń kà fún wa ìwé Jòhánù wẹ́wẹ́ orí 9 láti ẹsẹ̀ 1 sí 9. Olùfẹ́, ẹ máa dán gbogbo olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ máa dán wọn wò. A ò ní láti gba gbogbo ẹ̀mí gbọ́, a gbọ́dọ̀ máa dán wọn wò. Ká máa dán wọn wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. We have many false prophets today and false teachings in the church. Èyí ni ẹ ó fi mọ ẹ̀mí Ọlọ́run. Gbogbo ẹ̀mí tó bá jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara tí Ọlọ́run ní. Ṣùgbọ́n ẹ̀mí tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú gbogbo ẹ̀mí tó bá jẹ́wọ́ wípé Jésù Kristi wà nínú ara tí Ọlọ́run ní. Gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ rẹ̀ pé Jésù wà nínú ara kì í ṣe ti Ọlọ́run. Èyí sì ni ẹ̀mí asòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀, àti ní ìsinsìnyí ó sì ti dé sínú ayé. Ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run ni ẹ̀yin sì ti rí ìṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín ó tóbi ju èyí tí ń bẹ nínú ayé lọ. Nítorí náà a gbọ́dọ̀ máa dán gbogbo ẹ̀mí wò. A ò ní láti máa gbogbo ẹ̀mí gbọ́ kí a má bàa di ẹni ìgbèkùn fún àwọn ẹ̀kọ́ òdì àti ẹ̀mí asòdì sí Kristi. Always we need to trace our doctrine or teachings back to the early church so as to know the truth and to know the right way to follow. Tracing our doctrine and teachings back to the foundation of the doctrine of CAC is very, very important. There is a need to abolish all the false prophets and their works in the church of God. Àwa ó mọ òtítọ́ yóò sì sọ wá di òmìnira. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wọ́n pé Ọlọ́run ni fìtílà sí ọ̀nà mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. A gbọ́dọ̀ máa gbé inú ọ̀rọ̀ Ọlọ́run kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè máa gbé inú wa láti lè dúró nínú òtítọ́, láti lè mọ òtítọ́, láti lè mọ òdodo. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì, ọ̀rọ̀ Ọlọ́run ṣe kókó. Ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run déédéé, ká máa gbé nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ọ̀rọ̀ Ọlọ́run sì máa gbé inú wa láti lè mọ òtítọ́. Mo gbàdúrà a ò ní bọ́ sí ọwọ́ àwọn wòlíì èké. Ẹ̀kọ́ èké kò ní dì wá ní ìgbèkùn, kí Olúwa kó fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí tí ẹ sì ń wò mí, ìbùkún Ọlọ́run kó wọnú ayé yín lọ. Gbogbo ogunkógun tí ẹ lè máa là kọjá, agbára Ọlọ́run yóò tú yín sílẹ̀, yóò fún yín ní àlàáfíà, yóò fún yín ní ìṣẹ́gun, yóò fún yín ní ìdáǹdè ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Iléeṣẹ́ NTA, kí Olúwa kó gbàdúrà fún yín. Ẹ ní rí ìdíwọ́ àti ìdènà, ohun tí ẹ bá dáwọ́lé yóò máa yọrí sí rere. Olóòtú ètò yìí, agbára Ọlọ́run yóò gbé yín ró, ìbùkún Ọlọ́run yóò pọ̀ fún yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ káàbọ̀ padà. Ẹ rí, wọ́n ti bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣítí lónírúurú náà, bí ẹ̀kọ́ òdì ṣe gba ayé kan àti àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé láti rí pé a jìnnà sí ẹ̀kọ́ òdì, ká má wá gbà láàyè láti gbọ́kàn wa. Mo lérò pé ó yẹ kí àwa náà rí àwọn ẹ̀kọ́ mélòó kan kọ́ ńbẹ̀, káwa náà dẹ̀ mọ̀ bá a ṣe di ìgbàgbọ́ wa mú, bá a ṣe dúró nínú ìfẹ́ Kristi, káwọn bá a ṣì gbé, káwọn bá a gba ẹ̀kọ́ òdì láàyè láti gbá wa sí ọ̀nà tí ò tọ́, kó má bá a tì wá lọ sọ́nà apáàdì, torí dídé Olúwa ó sún mẹ́tílé. Ọjọ́ mẹ́jọ la tún fi pàdé sí, ṣùgbọ́n títí di ọjọ́ mẹ́jọ náà ẹ mọ̀ yín Ọlọ́run déédéé. Ó dàbọ̀.